níṣe ni inú ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń dùn nígbà tí omi tó ti pa iná awuyewuye tó ti ń lọ ní ìgboro láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn wípé ìjà burúkú wà láàrin gbajúgbajà olórin fújì ni Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder, àti ọ̀gá ńlá fújì pẹ̀lú olórí ìyún ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí, Alhaji Musiliu Ayinde Akinsanya, ẹni tí gbogbo ayé mọ̀ sí MC Olúọmọ, tó sì ti fìdí múlẹ̀ báyìí pé kò sí ìjà bó ti wù kó mọ láàrin ọ̀gá ńlá fújì àti MC Olúọmọ, àti wípé ìròyìn òfégè, ìròyìn ẹlẹ́jẹ̀ ni làwọn tó ń gbé ìròyìn náà kiri pé àárín àwọn méjèèjì ti dàrú ni wọ́n ń gbé kiri nípa wọn. ẹ rántí wípé ọ̀rẹ́ tí wọ́n súnmọ́ra wọn tó sì fẹ́ràn ara wọn púpọ̀ ní MC Olúọmọ àti Pasuma. Kódà ní ìgbà tí Pasuma tó ń ṣayẹyẹ 50 ọdún 50 years ní nǹkan bí ọdún 7 sẹ́yìn, ipa kékeré kọ́ ni MC Olúọmọ kò, owó ribiribi ni Pasuma sì fẹ́ràn rẹ̀ sọ pé MC Olúọmọ gbé kalẹ̀. Kódà nínú ẹgbẹ́ àwọn olólùfẹ́ Pasuma Fans Club, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé ipa ńlá ni MC Olúọmọ náà máa ń kó ń bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn olólùfẹ́ Pasuma. ṣùgbọ́n ṣá o, láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn tí ń lọ wípé àárín àwọn méjèèjì ti dàrú, ní tó sì fa ìjà àwọn méjèèjì. Àwọn tó ń gbé ìròyìn kiri wọn ò lè sọ, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú wọn sọ wípé ìjà àárín MC Olúọmọ àti ọlọ́wọ̀ tún ẹ̀ tẹ́lẹ̀ Alhaji Abdulgani Oyedepo, ẹni tó pé èèyàn mọ̀ sí Koko Zaria, ni ó ń fa ìjà Pasuma àti MC Olúọmọ, nítorí tí wọ́n ní MC Olúọmọ ó gbàgbọ́ pé kò yẹ kí Pasuma kó gbé sẹ́yìn Koko Zaria tàbí kó tó máa bá a ṣe. Eléyìí làwọn tó ń gbèrò yìí náà kiri ń sọ pé ó fa ìjà wọn, bó tilẹ̀ jẹ́ pé awuyewuye náà ó lọ sílẹ̀ díẹ̀ nígbà tí Pasuma tó fi káàdì àti ìwé ìpè yín invitation card and letter tó fi ránṣẹ́ sí MC Olúọmọ fún ayẹyẹ 40 ọdún tó ti ń kọrin tó fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n tó jẹ́ kàyéfì nígbà tí àwọn èèyàn ò rí MC Olúọmọ níbi ayẹyẹ náà. Eléyìí ló sì tún jẹ́ kí wọ́n máa gbé ìròyìn kiri pé lóòótọ́ ni ìjà ń lọ láàrin wọn àti pé lóòótọ́ ni àárín wọn ló ti dàrú. ṣùgbọ́n gbogbo ìròyìn tí wọ́n ń gbé kiri yìí, omi ti pa iná ẹ̀ o nínú ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ láàrin MC Olúọmọ àti Pasuma. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin MC Olúọmọ àti Pasuma? ó mà ní ayẹyẹ Oṣòdìdè, ibi tí MC Olúọmọ ti dàbí ọba níbẹ̀, tó wáyé lọ́dún yìí, tó máa ń wáyé lọ́dọọdún. Ibẹ̀ lọ̀pọ̀ èèyàn ti dúró tẹ́lẹ̀ pé báwọn bá fi rí Pasuma tó máa ń kọrin bẹ̀ lọ́dọọdún níbẹ̀, èyí túmọ̀ sí pé òun àti MC Olúọmọ ń jà lóòótọ́. ṣùgbọ́n níṣe ni MC Olúọmọ kí Pasuma o. kódà àwọn àtàwọn gbajúmọ̀ olórin fújì bíi Alhaji Sefi Alao, Alhaji Muri Thunder, Rẹ̀mí Àlùkò àti àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n jọ kọrin papọ̀ lórí ìtàgé kan náà. níbẹ̀ sì ni Pasuma ti ń jẹ́ kó di mọ̀ wípé ẹ̀yìn MC Olúọmọ lòún wà. kódà ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró ti MC Olúọmọ tó fi di ààrẹ ẹgbẹ́ onímọ́tò, tó sì tún sọ pé kò sí ìjà láàrin MC Olúọmọ àti alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó lásìkò yìí, Alhaji Mustapha Adékúnlé, tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sego. kódà Pasuma tún dá àṣà pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ní gómìnà Babájídé Sanwó-Olú, ẹni MC Olúọmọ náà ní Sego, tí inú àwọn èèyàn sì dùn pé omi ó ti paná awuyewuye tó ń gbé kiri bí Pasuma àti MC Olúọmọ jà, tí àwọn èèyàn sì ń fàdúrà ara àwọn méjèèjì lọ pé ìfẹ́ tó wà láàrin wọn ò ní dàrú o, bẹ́ẹ̀ ni èṣù àti ọ̀tá kò ní kó sí àárín àwọn méjèèjì.